kumuri majimuru walimukitana kodi sora fika fi mithla ba walau tani atara halati bakaitali ya sahibi atara. Alhamdulillah. Kilo siyato dúpẹ́. Alhamdulillah. Ó yẹ kó lè dúpẹ́. Ṣé o ti ń sọ akéèyàn máa dúpẹ́ mẹ́ta ni? Mẹ́ta náà ni. Àkọ́kọ́ àkọ́mọ́ kọ̀sọ́ kọ́mọ́ kọ́mọ́ ara kẹ̀kẹ́ tó pọ̀. Ó yẹ kí n ti kọ́lé mẹ́wàá. Ọ̀run rẹ̀ tí o ti kọ́ páà kúrò ní bàbá rẹ̀ tí o sì máa lè lò ní. Gbogbo àlá tí máa ń wọ tí ń lé tí òun tọ́lá ń fún kò ní dúpẹ́ tọwọ́ ọ̀rọ̀ sì bọ́. Ìwọ́n lé kan náà tí gbà èyí tó ọba nínú rẹ̀ yí bẹ̀rẹ̀ ló ti bá rú ẹ. Bọ́ọ̀bù àti ẹ̀gbà nǹkan lọ́wọ́ náà sọ ọdún bẹ́ẹ̀ tó fún ọ náà ṣùgbọ́n nkàrà wọn ni ìdẹ́ta àkọ́tà àti owó kan ìdẹ́ta àkọ́tà àti owó kan ìyẹn tí ó kú dà. Wọ́n sunkún ọ̀dà ọ̀rọ̀ gbogbo ọdẹ́tà ọ̀múra onídẹ́ta àkọ́tà àrọ̀wọ́ kan sẹ́túrà sí ọ̀dà. Àdẹ́tà àdìbá akẹrẹ mọ́lẹ̀ lásán àgbọ̀n ọ̀rádà ìmúre. Leta akọta kàdá nẹ́tì ojú wíńdò ọlọ́run sánú rẹ̀ ọmọ yìí ní bọ́ọ̀lù ọ̀wídè. Fàyà bí ọ̀rìn ní ṣùkìrì kárí fáwọn. Àwọn fẹ́rẹ́ ní. Èmi tó ṣe nínú ọmọ ọ̀fà jí ọ̀rọ̀ fún mi kí n lè mú rè rẹ̀. لشكرك عارفا على كل ما أعطيتني من النعيمة على كل ما أعطيتني من النعيمة. Owó ajílá rẹ̀ nígbà náà kẹ̀kẹ́ ṣègbó ní pẹ̀lú ńlá owó rẹ̀ ọ̀rí kẹfì rí lọ bí ẹni tí gba abẹ́rẹ́ wákàtí. Olùgbé tẹ̀lé mi ni. Fàyà rọ́bì àwòrán-ẹni líṣùkìríkà àrífà alákòólì. Ya Rabbi awzi'ni. Ẹ wò mí, bá a ti máa ń hàn mí. Kálukú wo ní ìsìta wọ̀. Ẹ̀yin kan lọ yọjú wò ká ẹwọ kọ̀tà gbé wá. Ọ̀wọ́ adúpẹ̀ tiẹ̀ dákọ̀ ọ̀mọ́ tá a wọ́ sọlé mọ́lẹ̀. Aṣọ wa lẹ̀ ń wò, ọkọ̀ wa lẹ̀ ń wò. Tẹ́lẹ̀ mi mánéjì níbí. Tọ́lọ̀ bá sí wọ́n. Ìwọ olùsí ó sì mọ yíra mọ́lẹ̀ fọ́nà kó ṣe. لشكرك عائفا على كل ما أعطيتني من نعيمتي على كل ما أعطيتني من نعيمتي. Ẹ̀rọ abẹ́rẹ́ yàrá kẹta sí i. Àwọn àjẹ́ ìdílé mú alábẹ́rẹ́. Ládàá òru lórí. Ẹnu onífi yàgbẹ́.
فيا ربي أوزعني لشكرك عارفا. Gbọ́dọ̀ ẹgbẹ́ ti níbí. Tọ́sí náà tó kọ ẹ̀wọ̀ lọ láti lé. Kọ́kọ́ dúpẹ́ gbọ́dọ̀ tiẹ̀ sọ. Alhamdulillah. Ya Rabbi awzi'ni Láti Musa. lishukrika arifa. Bàbá tó dé Abdulsalam. Ala kulli ma a'taytani min ni'mati. Bí ìbá ṣe bó ti jẹ́ ìkejì ní kúrà náà. Àwọn ọlọ́pàá yìí ti láàbẹ̀ wọn náà sì bèèrè àdéhùn. Ala kulli ma a'taytani min ni'mati. Ẹ̀ẹ́kejì tí ìjẹ́ kéèyàn ó dúpẹ́ ẹ̀kọ́ lónìí. Àìgbàkádà aláwọ̀ bẹ́ẹ̀ tí wà níbi tẹ̀lé bá tèmi náà kálukú ló mọ olú ọmọ rẹ kọ̀ọ̀kan àmọ́ ẹ̀dúgbẹ́ gbọ́dọ̀ fún ilé ìwú rẹ ẹ̀ wá lọ sẹ̀sí nílé ilé. ẹ ń fira yín sẹ̀sí ká èyí lẹ̀ ní délé tó dáa fún lé yín jẹun sọ́nà ti fún yín ní mi mọ káàkiri bọ́ọ̀sì jẹkú bí ẹran nu mọ̀nàkà kí wọ́n sì. فيا ربي أوزعني لشكرك عارفا. على كل ما أعطيتني من نعمتي. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì ní òdúpẹ́ òǹlọ́jọ́ orí ẹ̀mí ní ẹ̀mí sagbára kìnnìkà ẹ̀mí ọmọ akọ́jọ́ orí ká bí ìbẹ̀m̀bẹ̀ òsì. Èèyàn dúpẹ́ ni èmi ẹnu mi ò lè kúrò níbi ọpẹ́ gbogbo ẹ̀dá tí ò bá dé òdì kejì ayé kọ́lọ̀ tó dá padà wojú ayé kò ní mọ̀pọ́dọ̀ sànù. فيا ربي أوزعني لشكرك عارفا. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí a bá fẹ́ dúpẹ́ ẹ lọ títí ní hospital ẹ lọ gbóbì ẹ lóríta mẹ́fà ẹ lọ di àràbà lẹ́kọ̀ọ́ ẹni wọ́n máa sí yàrá kọ̀ọ̀kan fún yín ẹ lọ wọ́n tẹ́ ti kọ̀ndẹ́ẹ̀mù bí ẹlẹ́wọ̀n ẹ̀yin wá kọ́ lọ́wọ́ ṣeun ọ̀la gidi ọ̀sẹ̀ sẹ̀mú ọ̀sẹ̀ ọbẹ̀ àsìpọ̀ ọ̀ngbẹ́ sọ̀n kò padà ọ̀hánà lówó táìsì ilé ìgbà náà ń kọ́ sí wọ́n táìsì sàárè rẹ̀ ni. يا ربي أوزعني èmi dúpẹ́ tèmi mo dúpẹ́. لشكرك عارفا. mo rí pọ̀ ìyanu kọ́ dúpẹ́ ń tẹ̀lé rẹ̀. على كل ما أعطيتني من نعمتي. على كل ما أعطيتني من نعمتي. mo kí anábì tiwa anábì Muhammad anábì tó ṣe fọ́ sọ̀yà pé tiwa nìyí anábì tí ó bá a lójú jẹ́ rìgírẹ́tì kọ́nà tó a máa anábì Muhammad. tó bá sèmi ni wọ́n bọ́lá ti kẹ́mi níṣẹ́ yorùbá anábì tó ní àyè. Bàbá Khalifa ànábì tọ́lá ń gbé dìde. Kó lè wá ṣe ìkẹfàrà ayé ni. Ìwọ tó ọ̀gá níbi tó ọ̀mọ̀ kíkọ́ lè wá kẹ́ ha ni. Tára yìí òrèrè rẹ jẹ, o lè rí kí Ọlọ́run.
القادري كذا الآل والأصحاب مثلا تنكو والتابعين يا إلهي وربي ورقيبي وعزتي بوكي àgbáyé توسلت بمختاري bàbá àgbà mo kí o أحمد سيدي mo kí bàbá ìyàwó mi bàbá Lagos فما خاب mo kí bàbá ìyàwó mi pélé wúrà بالهاشمي توسلا bàbá ìyá mi dáná فما خاب àti bàbá wù mí بالهاشمي توسلا mo kí bàbá Nurudeen توسلت بالمختار أحمد سيدي bàbá ìtẹ̀wùkọ́ فما خاب بالهاشمي توسلا وما خاب بالهاشمي توسلا bàkẹ́ ńlá mo kí bóòlù oríjèrè توسلت بالمختار mo kí owó igbó أحمد سيدي mo kí ọmọ àlùbáríkà فما خاب mo kẹ́yìn ti sè bàbá alágbàgbà sọ́ọ̀nù mùsàlá بالهاشمي توسلا mo kí púpọ̀ فما خاب sọ́ọ̀nù mùsàlá bẹ́ẹ̀ ni ẹ bá ń kí ẹ ẹni tó sí lápò èèyàn má tiẹ̀ بالهاشمي توسلا ẹni mo ní ẹ sọ pé sọ́ọ̀nù mùsàlá ò ní wọ́ فما خاب ẹ sí ámì ni بالهاشمي توسلا ẹni mo ní ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀dá tí bẹ̀ kúnnù bá ti máa ṣàdúrà fún àti ṣubú rẹ súnmọ́ الله ìta ọgbà mo ti sọ ẹ̀ bẹ́ẹ̀ bá ga alimusa tí mẹ̀kúnnù máa ṣàdúrà fún ẹ máa wọ ọrùn aago báyìí yóò ṣubú kíákíá ni. أنيني إلهي بغيتي ومقاصدي àwọn olówó tí a rí yẹn yóò dà fún ọ mélòó kan ní ṣàdúrà máa lónìí wọ́n ti wákà òde wọn lè bẹ náà mọ́ mẹ̀kúnnù lẹ́nu wọn tí a fi ń bẹ náà mẹ̀kúnnù ni iye oúnjẹ tí mẹ̀kúnnù jẹ lẹ olówó ní ṣàdúrà máa lónìí yóò dà fún ìjèrè gbọ́ أنيني ọmọ àlùbáríkà إلهي ọmọ àlùbáríkà بغيتي ومقاصدي gbogbo àwọn àfáà tí ń bẹ láyé lónìí aṣojú wọn lọ́dọ̀ sọ́ọ̀lì Mustapha ni بجاه نبي yóò fẹ́ gba nǹkan o من إلى الخلق مرسلا olùtẹ́kùtọ́ ti balẹ̀ ní بجاه نبي ẹ̀ ní sísè من إلى الخلق مرسلا ẹ̀ ní kọsẹ̀nú ayé توسلت بالمختار bàbá kẹfẹ́ yìí jì أحمد سيدي ọmọ ológun kọ́ فما خاب ẹ bá ń kí wọn بالهاشمي توسلا bẹ́ẹ̀ ni فما خاب jama ẹ wí kò kí gbọ́ بالهاشمي توسلا bàbá sàlámù dì ẹ̀yọ́ ọmọ ẹ̀ wò mí bàbá yìí dẹ́ tó dáná lónìí. إن الحياة قصيدة أبياتها أيامها والموت فيها القافية egbon tá a fa yìí wí إن الحياة òkè ògbó yìí قصيدة mo ká ní nefat قصيدة أبياتها bàbá sàlámù dì nìyí gbàtí àdì Mùsá ara yín àdì Mùsá tẹmọ ní túndé sàlámì
ẹ jòkó dáadáa ẹ̀gbọ́n wa tó pọ̀ ní ẹjẹ́ أيامها bọ̀dá wa ni wọ́n. والموت فيها القافية bọ̀dá gidi buwa akéwúdé wọ́n lè pè á lóko wọ́n kọ́ àálé bọ́lùwọ́ ti wá máa kébé ẹ̀ nípa rẹ̀ kéré. أيامها ẹ máa ká ọ̀rọ̀ mi lónìí. والموت فيها القافية ẹni máa ń yí ìgbà nínú ìní ṣòfò. أين القصور الشامخات وأهلها mo ẹ̀bùn tọ́lọ̀ fún mi lẹ́yìn tí mo lọ dé kí mo dé mo travel tó pọ̀ láyé ni tí bá dé lu ìrẹ́ ẹ máa rí ilé ìjọ tí ẹ kọ́ yóò sì ti dilẹ̀ gbogbo ẹ wò gbogbo àwọn ilé tí ẹ fi àwo sí ẹnu ọ̀nà rẹ tẹ̀mí dé sí ẹ báyìí ẹranko ní sunú ẹ. بادر جميع èmi náà dìjọ tí ń jọ ọ lójú mo tí ò ní jọba rẹ lójú lọ kọjọ. فهلك من باقية bàbá بادر جميع ẹ má jẹ ntẹ̀mí gbogbo ń ta kọ́ gẹ́gẹ́ ọ̀rọ̀ ara mi ni wọ́n fi ṣe wá sí mo tún kọ̀ ọ̀sán lọ́dún ni mo á ní táyé wò mí èmi náà gbélé bàbá mi púpọ̀ ọmọ mi ò ní gbé yìí kì í ṣe pé. أين القصور الشامخات وأهلها àwọn ilé tí ẹ kọ́ ẹ máa wọ ìlú ńláńlá ẹ̀ẹ́dì fẹ́ǹsì mi ti yá igi wá wù láàrin ọ̀ìdẹ̀ àárín ọ̀ìdẹ̀ ọ̀ìdẹ̀ tẹ́ ti bímọ rí ọ̀ìdẹ̀ tẹ́ ti ṣètò lórí àárín ọ̀ìdẹ̀ lẹ́nu igi ti wá wù. أين القصور الشامخات وأهلها jẹ́mọ́ àwọn ilé tí ẹ ṣe lásán yìí àwọn tó ní dà. kí náà tẹ̀ yí ọ̀lẹ́ lórí gẹ̀. بادر جميع àwa tí tóbi wá ní tí ò jọ á lójúmọ́ gbogbo táwọn náà nílò ní kò ní jọmọ lójúmọ́ lọ́la. وهلك من باقية gbogbo létí ẹ̀kọ́ àní old school ni àní old school ni nísìnyí báyìí tẹ bá dé lóyìnbó ilé tí wọ́n ń gbé ká ni wọ́n ń kọ́ nísìn wọ́n ó ti kọ́ ó kàn fi crane gbé wá ni ibẹ̀ tí o bá wù ọ́ gbé mọ́ wọ́n tún gbé ilé o wọ́n tún gbé lọ́bù mi àwọn ń gbé ilé ká bí ilé ẹyẹ gbọ́dọ̀ akọ́yì ọmọ tí mo yóò padà mọ́ lójú mi. بادر جميع dákẹ́ ẹ̀yin tẹ́ bí a ní bẹ́ẹ̀ bá fóònù nígbà kan reluwé lọ ní station reluwé station ó wà yí hello kó tó débi tí ń lọ oríire ti bẹ́ẹ̀ burú. ìgbà wa ń bá wa ìgbà kan lẹ́yìn kan bá ń lo sẹ́lúlà tó bá lè wo dádúgbò báyìí a máa tẹ̀lé bí ẹni pé ìdílé ní gbogbo wa sẹ́lúlà àṣírọ́ ni kódà lónìí ọlọ́yọ́ ohun tí ń fi fóònù ta ọyọ́ gbogbo àti bàbá wọn kọ́kọ́ lówó lẹ̀ tí wọ́n ń lo land phone ọlọ́run mọ iye obìnrin tí wọ́n fi yàn lálẹ́ torí bí òdélé wọn kò ní sí ìfúkọ́ọ̀lù wà ní ẹbí padà láàbọ̀ mẹ́sàn-án àbọ̀ alẹ́ yóò wá sọ fọ́kọ rẹ bàmí ni wọ́n gbọ́rọ̀ kẹta àbọ̀ mẹ́sàn-án àbọ̀ èyí ni òmùmọ́ náà sí lóru. بادر جميع àṣẹ fóònù ẹ̀rí lẹ́tọ́ fi ń yà wáyé. وهلك من باقية jẹ̀mọ́ gbogbo tuntun yìí yóò padà gbọ́dọ̀ la. بادر جميع وهلك من باقية ẹ jọ kára yẹ dìde bíráàlì tó wà lọ́dọ̀ mi tó pọ̀ lé. لو أن حيا خالد بين الورى ẹ kàn bá ń bẹ ọkùnrin tí ń gbé kó kíkà kó má ti pin o. wò mí
ẹni kó má ti pín ẹ sọ fún má pín ọ ní ṣe òfò má da agbóoru ẹ̀yin yá ẹ lọ jókòó torí yín lè fi ń pa ewu báyìí. law anna hayyan khalidun bayna al-wara ma mata. ọmọ àlùbáríkà ẹ̀yin àbá mi lára ọ̀rọ̀ tẹ́ máa spread káàkiri lónìí anẹ́sù arba ẹ̀rọ kẹ́ kọjú sí mi mẹ́rin lè yẹn pín sí o bá a ti jòkó yìí àjú mẹ́rin lọ. law anna hayyan khalidun bayna al-wara. mínú nẹ́ẹ̀sì mínú hùm ó ń bẹ́ẹ̀ àwọn èèyàn man kana maluhu wa quwwatuhu wa ja'uhu wa ilmuhu li nafsihi la li ghayrihi. Allah ma mata Harun wa mata Muawiya. Mo ló ń pe concentrate dáko. Ma mata Harun wa mata Muawiya. ẹlẹ́kẹ̀ẹ́ gbọ́n tí ń kéyì. law anna hayyan khalidun bayna al-wara. ìrìn èyàn àkọ́kọ́ Hajji Musa Salami òun tó ṣe pé owó rẹ̀ bó ṣe pọ̀ tó bá a máa tẹ̀ mọ́lẹ̀ agbára tó ní túnú sọ́ọ̀lù Mustapha ní jẹ́bi fún yẹn níṣẹ́ àti owó àtagbára àti iyì àti mọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí mo kà yí nínú sí yí lálẹ́ fẹ́ yìí ònìkan ni ó máa dà lò kò ní jẹ́ ó wúlò fẹ́ lómi. gbèrú wà lọ lórí ìdúró. law anna hayyan khalidun bayna al-wara. ẹ̀wọ̀n náà kúbi tó ti kéye kọjú sí mi owó yín àti kàrámà yín tẹ́ ẹ ní lọ́ọ̀dẹ̀ yín tòlọ́nà nǹkan yín ẹ̀jí ó rọra yín ẹjọ́ rọra yín o bẹ́ẹ̀ ti dòkó ẹjọ́ rọra yín o ẹkẹlẹ wo wáyé tìbá kan náà o ẹni tó gbẹ mẹkọ gbẹ o ẹni tó mú mẹkọ rú o ẹni tó gbẹ mẹkọ tóbi o àwọn olórí àjálẹ ẹni bá kan náà o ẹlọ lé yín kẹlẹ tó èrò bá ẹlọ tó bá. ṣé mo ní máa sọ̀rọ̀. law anna hayyan khalidun bayna al-wara. ìwọ tó fẹ́ lójú àgbo yìí ọmọ kan níyì lóòótọ́ Imam jẹ́ máa bọ̀ àwọn ẹsẹ̀ kan nínú yín ọ̀ wá lọ rí kí o tiẹ̀ lóyìí rẹ pé àbọ̀dá rẹ dé ọmọ ìyá rẹ wá ń kó ma wọ́n wá ń kó nígbà tí èèyàn máa ń kó ma ẹran ọ̀nàkọ́ kó jẹ̀ máa lọ irú bẹ́ẹ̀ ṣe kó jẹ̀ máa wáyé àlùbáríkà wo lọ ní tí ò rẹ fámìlì rẹ àgbákò lọ ṣe kéèyàn yìí rẹ. Allah. bọ́ọ̀rọ̀ máa gbóná ẹ̀ bomi wọn ibi tí wọ́n á ti fóònù ló kan máa pè mí wọ́n bá pè mí ajá túká ni torí ń sọ tèmi fún ọ náà wọn ò dá mi ló pọ̀ o. dákẹ́ bàbá ẹ tún gbọ́ kiri kan lónìí ndọ́tí ní dáàdì mi jó àbúrò mi lẹ́nu tí gbogbo ilé wa jó yẹ́yẹ́ ní January 5 mọ́júmọ́ 6 wọ́n jó to the ashes gbogbo lè wọ́ mo wá ní wọ́n lọ tí wọ́n wà láyé wọ́n á pa àbúrò mi ẹja kọ́lé yìí ilẹ̀ ẹ̀mọ́ ẹjọ́ kejì báyìí làbá ń wó yòókù àbá bù wọ́n ní kí ló dá ẹ́stéètì kọ́ fúláàtì lọ gbà mí lé ní 40 tí mo dá kọ́ tèmi nìkan ń gbé kí wọ́n bá kojú orí bàbá mi ìpanẹ́jọ́ bú ní ìjẹ́jẹ́ kìí àmọ́. mọ̀ pé dákẹ́ níbẹ̀ o because ọ̀pọ̀lọpọ̀ yín ìkànnì mọ̀lẹ́bí yóò jèrè yín kí ni wọ́n ṣe
sẹ́ni fún ẹ dákẹ́. bóòlù ọlọ́run mi. لو أن حيا خالد بين الورى. bí máa ń títí mọ́ every Friday wọ́n kọ́kọ́ lọ family house náà kí wọ́n lè rí pé ilé lè mọ́mù náà ti bí mi lójú orí bàbá ńlá rẹ mọ́ káàbúrò rẹ wá máa sakọ́ ládùúgbò àwọn àbúrò lágbájá kẹ́ wọn ò rí iyì rẹ fi mí wọn ò rágbáríkà rẹ lò ńdọ́tọ̀ ọba kú ta ni wàá sọ pé èèyàn gidi kú. òdodo tó wà very bitter ni mo ń sọ àáfà tó bá jẹ́ akúnjẹ ẹnu làárò kò ní lè sọ yẹn fún yín ẹ bá fẹ́ fún mi lọ́wọ́ Ọlọ́run ti fún mi. màmá Hárúnù wà má ta Muawiya. gbogbo ẹni ọ̀dọ́ tẹ̀ wá ń bí tẹ̀ níláárí ẹ jẹ́ kí èèyàn míì náà jẹ́ ń bẹ ẹ pọnmi sára àwọn èèyàn kò sẹ́ni tí ò lè kan àdánwò àwọn tó bá ń bí sílẹ̀ àdánwò rẹ̀ sì wọ́n náà tó bá yá. màmá Hárúnù wà má ta Muawiya. ṣé wọ́n gbọ́ yé eyín lè ṣé mo lè wí kejì nǹkan dé lónìí ẹ̀yin aráàlú bí mo kí ẹ bá ń kí olóògùn ẹ bá ń káwọn olókùúta. ìdíkà àti àyàmù àgìrámà àlìhà. mo kẹ́yìn Ìlọrin ìlú àfáà mi. fàgà àná yàrá jí àgbà. wọn àmàdá mi ló mọ̀ Merin ló pín sí ìwòsàn ẹ̀ka kan lọ́rìn dí má ga ọ̀gbọ́dọ̀ lẹ fóònù méjì pọ̀ fẹ́ lọ rìsífù kọ́ọ̀lù ọ̀fẹ́ sá lọ́rùn dúró kọ́kọ́ yòókù dáadáa. ìdíkà àti àyàmù àgìrámà àlìhà. àbíbí. fàgà àná àjàzùnà khalifawiya. jẹ̀mọ́ mọ́tò tí nàá ń bí bàjẹ́ jù ní ńdọ́ tó ṣe é jíra tó bẹ́ kú òní maka wọ́n lè àhásí ni èmi ọmọ àhásí máa wá ó kọ́wọ́ ní ma jẹ́ ní Madina wọn ò lè kìmí ní Madani ẹ̀gbọ́n ọmọ maka náà ní ń jẹ́ gbogbo tó ọba jẹ́ gbẹ̀rẹ̀ rẹ̀ rù sórí ìrántọ́ lọ kàtítà ńlá náà wọ́n sì fún ọ wọn ò lè pè ọ́ lọ́mọ bẹ láíláí. ìdíkà àti àyàmù àgìrámà àlìhà. béèrè kejì o dá mi lóhùn. man kana maluhu wa quwwatuhu wa ja'uhu wa ilmuhu li ghayrihi la li nafsihi. Ànábì mẹ́ta. Iyakumullah. Owó lówó lóòótọ́ ẹ̀dá kẹ́jì ó jòkó torí Ọlọ́run yóò lá àlùbáríkà ó di mélòó jẹ̀ mọ́ yóò lágbára ó di mélòó yóò nímọ̀ ó di mélòó àmọ́ òun gan tó ní nǹkan kò ní jèrè tó ní. fàgà àná ohun tó ní kò ní fi sàlùbáríkà láyé rẹ̀. dákẹ́ ẹni bí ẹ̀ wo wọ́n ló wọ́n nímọ̀ wọ́n lọ àlùbáríkà wọ́n wá ní tọ́ ọmọ yọrí ọmọ máa ta rọ́bà káàkiri àdúgbò ọmọ máa ṣe bí wèrè jẹ̀mọ́ tó bá ṣe ogún lọ gbọ́kànlé pọ̀ ọmọ rẹ̀ ó pin nítorí ọba filẹ̀ fún lógójì ọdún wákàtí kan ní ìparun ẹ̀yìn tẹ̀ ń tó patí ká tẹ́ ẹ̀ tọ́ ọmọ ẹ kú òfò tó báyìí ìgbà náà wá ń kọ́ ó lò ní góòdì nílé tó fi ọrùn 40 million ntọ́ ọmọ rẹ̀ ó tà ní 40,000. ẹ jókòó bó o lọ bí jèrè. fàgà àná àjàzùnà khalifawiya. fàgà
góòlù sọ́rùn rí wọn ò fi sẹ́sẹ̀ rí wọn ò lumú rí nípa pé parapọ̀ tó ti tọ́wọ́ kọ́bọ̀ wọ́n tó àtàdúrà lè tòkó tọmọ pírẹsidẹ́ǹtì lónìí. àlewàgbò gómìnà padà ò sí bẹ́ẹ̀ wọ́n ti sunkún òní mọ́ tiẹ̀ ẹ̀yin olówó òní tẹ̀ sunkún ọ̀la mọ́ ọlọ́mọdéọmọ yóò padà máa jòkó tẹ rú. kò dín méjì ṣé mo tún lè wí kẹta o. ìdáhàtì àyàmù. dákẹ́ ta ló ní kọ́sọ̀ pé ọbẹ̀ tó lé gbogbo fọ́nìṣọ̀ lọ kó sínú ilé ọ̀hún alábàtọ́ yunifásitì já ìwọ ń sori bẹ́ẹ̀dì jẹrẹmù lọ́mọtọ́ bí tí ó padà sórí ilẹ̀ ẹlẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọkàn náwó fara ayé ni ọ̀ lè jèrè ara rẹ̀ kò di méjì ọmọ àlùbáríkà tí mo á lè wí kẹta wọn ọmọ dáhùn wọn dà díẹ̀díẹ̀ mo fẹ́ kẹ́ dáhùn ká lè bá àjọ jèrè ni. ìdáhàtì àyàmù àjọmọ́ àyà. jẹ̀mẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta mọ̀nkánà máàlùhù wàkùwàtùhù wàjáhùhù wàhálùhù lìnàfsìhì wà lè gáyìrìhì. bàbá òun ẹ̀ tó wà nǹkan níláyé tó lówó ó ní mọ̀ ní kàrámà ẹ gbọ́ èyí tí mo sọ fẹ́lẹ̀ mi ò wúlò fẹ́lẹ̀ mi kò ní wúlò fún rẹ jẹ́ ń padà síbẹ̀ olùkọ́ àfáà tó hàn káàkiri ọ̀hún atọ́ ọmọ ní kéwú orí rẹ̀ àpọ́nlé ò ti tẹ́lẹ̀ rẹ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ẹ̀yìn àfáà tẹ́ ń jòdè ká tẹ́ ẹ̀ sọ ọmọ sílé kéwú ìwọ tí wọ́n pè mọ́ nùwọ̀n ní pè ọmọ rẹ̀ sáyé ẹ̀ lọ́mọ nílé kéwú àbùkù kẹ́yìn ẹ̀ ń sì jẹ́ èrò káàkiri ẹ̀ ń jẹ́ èrò ẹnu nàárò ẹ̀ tọ́ ọmọ nílé kéwú ìmọ̀ yín ẹ̀gbọ́n yín lè gé ikú àmì ní bí sàlùbáríkà ẹ̀ rí lò ọ̀sẹ̀ wòlímọ̀ fọmọ 50 kò sọ́mọ rẹ nínú wọn wòlímọ̀ nínú làlùbáríkà nílé rẹ̀ ṣé ẹ gbọ́ èyí náà wọlé àwọn àfáà náà ò lè sọ̀rọ̀ mọ́ wọn ò lè sọ̀rọ̀ ẹnu ọmọ wo tí ò da ọmọ àfáà kó ọ̀nà máa fi wáyà kún ayanran lórí àtàn ọmọ àfáà kó máa tẹ̀ka kó a máa sọ̀gùn fọmọ rẹ pé kó lè bá àrówó mú wá kó ọmọ wọn máa jalè ọmọ àfáà kó máa lutí ọmọ àfáà kó máa dirun ọmọ àfáà lọ́kùnrin ṣòkòtò níbẹ̀rẹ̀ dí ẹ̀ sì kí ọ̀kẹ́ oníran yín bí kí o bá ilé pààrọ̀ ẹ̀ dáná jáde kìí àná. ìdáhàtì àyàmù àjọmọ́ àyà. àwọn tá a jòkó yìí wọ́n fẹ́ sì kí ọ̀mí mọ̀ ní jẹ̀mọ́ kí wọ́n má kéwú lónìí bó wọ́n ti lẹ́tí ajé Salman tó bí ni bọ́dún wọ́n ti mọ̀ pé mọ́mọ́ òṣèré tó bí ni ẹ̀yin afáfárá dáadáa ká àfikẹ́dẹ́ òde kẹ́ máa jà sówó gbá wọn òde gbá wọn ò fowó sínú ẹnfílọ́pù ẹ bí ọmọ tí ó jù yín lọ kẹ́rin ọmọ lọ yunifásitì kọ́mọ yín ó nímọ̀ jù yín lọ ẹ kẹ́ ń pínwó ẹ sì jákujáku nítorí ò bá sóde láyé mọ́kìlẹ̀ mọ̀ jẹ. tó kú ò bá kú tí wọ́n sì kó wọn tí wọ́n sì yàwó mọ́ tí wọ́n gbé ẹ ṣe mítìnì ẹ má jà sóde mọ́. kó máa yá lọ wọn ọmọ dáàmà á nílé dáàmà àkàn wọn bẹ gbogbo tí wọn ní ó wúlò fún wọn ó tún wúlò fẹ́ lómi àti sáàdì mùsàfà fàjàlá náà jẹmọ ọlọ́run ní ká má gbádùn ayé wa èmi náà máa sọ fún àwọn ẹgbẹ́ mi ṣe kátàkátà òun gbádùn ayé mi gbá ẹlòmíràn sì tó gbá lára mi òun gbádùn ara mi tààrà bá a ṣe wá ní mo dé onígbà tí lè jòkó níbi àgbàlá mi ń gbádùn ara mi lọ́nu gbọdọ̀ ẹ bá ilé ké kú tí ò gbádùn pa òun ò ní béèrè ẹ. fàjàlá
كأنهم أعجاز نخل خاوية. lára kẹ́ gbádùn ara yín ni ẹ̀wọ̀n tó dáa ẹgẹ fìlà tó dáa ẹ̀yin àfa ọlọ́run náà ní a máa gbádùn ara wa làtàǹsà náà sún ibà kàmínà dúníyà mẹ́gbàgbé tọ́lọ̀ ń ṣe fún ọ ọwọ́ àti olùkọ́ ọ̀fẹ́ wà ní jẹ́nà ní sẹ́ńtúrì tá a wà yìí ọwọ́ àlọ́wọ́ bàtà dẹjá bàtà táyà mọ́tò ọwọ́ náà fẹ́ wà ní jẹ́nà tani wà kọ́sì rẹ mi lára àlátọ̀ bá ká ẹ̀ tọ́ olùkú tí o gbó kan ìkẹta tẹ̀lé yín bá jáde kankan ajá bẹ́ kó jọ ó bẹ́ kó jẹ gbogbo sòkò tó yá títà bá ti ṣe ní wèrè sẹ́yìn wá sẹ́ni ọlọ́run. torí ká wá lè pè ọ́ ní ọmọ àdìjẹ́ náà ọwá lọ gun wíìbárò èyí lọ wá ń kù àwọn ọlọ́run láyé sá ayé wò lọ rí sá wíìbá múra wọ́n lọ dé kékeré náà fẹ́ fò yàwọ́ gbogbogbò. إن الحياة bàbá wí gbogbo àbá tó kọ́ a kò sẹ́ni tó gbáyé orí burúkú síbẹ̀ ọ̀yàn tó là lára wọn ọmọ àdìjẹ́ náà sì yẹn. قصيدة أبياتها gbẹ̀tí náà bàbá yìí lówó níjọ́ ìrọ̀ ni ẹ pa inú pẹ̀tẹ́sì rẹ bí àwa sí. pẹ̀tẹ́sì bàbá jẹ̀rẹ̀ ọbẹ̀ tó yìí àwọn ni wọ́n sí náà ni ẹ̀yin tí wàá bí ẹni náà ẹ gbádùn ara yín ẹ̀jẹ̀ lómi ò gbádùn ẹni bíi kíni tòótọ́ mọ̀lẹ́bí wúlò èyí tí wọ́n bá ti kọ́ ọ́ tẹ́ fún bùkátà tó pọ̀ wá máa tọ́ ọmọ rẹ máa tọ́ àwọn náà tọ́ bá wọn ọmọ yàtọ̀ ọmọ rẹ ò bá yàn wọn ò ní kí ọmọ rẹ lọ́la àwọn mọ̀lẹ́bí ìsọnù ẹ̀yin náà kún bì mọ̀lẹ́bí ìsọnù olórí ẹbí yín ò tí bí jọmọ mẹ́rin lọ ẹ̀yin àbúrò òsì mẹ́jọ lẹ̀ ń bí ní wàá fún ìbọdá ìyàwó yín ti sọ̀kalẹ̀ orí mi ò pé ìyàwó tàbí tàbí kọ́ ṣe tàbí kọ́ kó lẹ́mọ̀ wọn. yóò máa bínú bọ̀dá sẹ́fẹ̀tà kó lọ àgbòtẹ́ra kéré màá rí àti fọ́ọ̀tì mo sọ fún yín lónìí o ẹ máa tọ́jú mọ̀lẹ́bí ẹ tọ́jú ọ̀rẹ́ ẹ wá tọ́jú ara yín àtọmọ tẹ́ ẹ bí torí tó bá dọ̀la wọn ò ní kí ọmọ yín mú sẹ́ fámìlì yẹ̀yẹ́ fámìlì yín tí ò wúlò wọn ní kíyàwó yín máa jèlú bọ́ọ̀sù gidi ibi tó lórí ẹbí ti mọ fùfú jẹ ó mọ fùfú jẹ bá lẹni tí ń dáná bọ̀ lọ́rùn ẹ̀yin ọ̀lẹ àbúrò yẹ̀yẹ́ burúkú yìí àbíkẹ́ máa sunkún ilé yá dé ní ìrásọ̀wọ̀ lọ yídì lọ́wọ́ sọ̀sàrè àbúrò wèrè tọ́ọ̀kì sẹ́yìn bọ̀dá rẹ̀ ń kọ́lé orúkọ sùpàmáìsì ẹ̀ àti búlọ́ọ̀kù àti sìmẹ́ǹtì àti àrí páàkì. ọwọ́ ẹ̀fọ́lọ́pàá mú mi bọ́ọ̀mù táwọn ò bá ní bí ọmú ìyá yín wo lọ́mú sọ̀mù ìwà àbúrò wèrè tó náà gbọ́ tiẹ̀. ọwọ́ adójúbolẹ̀ ọ̀sàmọ́tẹ́jẹ́ fọ́ọ̀tì bọ̀dá rẹ̀ ọ̀tí kò láṣeyọrí mẹ́tí ń jáyàn rẹ̀ àbúrò lóòdù ẹ̀ ọba já búlọ́ọ̀kù 1000 yóò tún rí lóòdù 250 àlọ́ tàṣíbò mi tó ọba ti mà bá àbúrò rẹ̀ òwúlò mọ́ fún sálárì mọ́ fún kọ́ńtrátì mọ́ kò lè jọ́ lálùbáríkà mọ́nàkà ọ̀tọ̀rí mọ̀lẹ́bí ọ̀tọ̀ ọmọ rẹ̀ wọ́n fi sẹ̀sí lọ́jọ́ ọ̀la ṣé wọ́n ti gbọ́ kálukú mú àbáwọn ọ̀rẹ́ wèrè tó pé tí ọlọ́run ọ̀rẹ́ tí olówó lọ́tọ̀ mú lọ lé oúnjẹ olówó jẹ́ 5,000 oníyà máa jẹ nǹkan nú gan o ẹ̀fún mi ní nǹkan nú 10,000 mo sì fẹ́ nǹkan mú 10,000 kò sọ plus àwọn ni dádì owó yín kọ́ olóò máa clear rẹ̀ ọ̀rẹ́ sì ní òun kàn ra mọ́ bí islas kékeré kan ló jẹ olùsí alájẹgúnrùn ọwọ́ ajẹjẹ 50,000 sọ́rọ̀ rẹ̀ lọ́rùn ní wọ́n á ń fi lọ níbi ẹni tìgá tí wọ́n á jẹ orí ẹ lọ́la lórí ẹran ni ní sí ewu ní cow nose ní cow tail gbogbo ilé oúnjẹ tó dùn ló mọ oṣù kí ó sanwó alágbàkú ọ̀rẹ́ yẹ́ẹ́dẹ́ níjọ́ nínú tó ń lọ.
nafsihi wala li ghayrihi bí tí ń dákẹ́ nù àtọwọ́ rẹ àti ìmọ̀ àti iyì àti gbogbo tó ní kò ní fi wúlò fúnra rẹ kò ní fi wúlò fẹ́ràn mí yóò wé sí owó dúkìá tó lọ bá fún kò ní ládùn báríkà ẹnìkan ò ní gánà rẹ ẹ̀rọ wọn náà kú ẹ̀ ní ṣe òkò àbí máa fi àyà àti máa fi àyà àti bá ọ̀ bá mú kọ wọn. máa fi àyà àti lòótù làkúnní ìmòyò tá a wà á ti máa. alága sákìrì ádà. tàbí àròkè ìmòyò tù. ọkàn mi tàn mí ó tún wà báyìí ni. yàgò tó Mẹ́lìnà fọ́tùrà kí. Ẹ̀gbọ́n sáà ẹ̀ báyìí. Ádà sákìrà. Bọ́ gbangba télọ̀. Bàbá yín ni àbí. Aláàbí Sàlámù dì. Ẹnu ti bẹ̀rẹ̀ níbẹ̀ yẹn àbí. Níjọ́ tí ń pè é àlùbáríkà. Ẹni ẹ̀bẹ̀ mi ní sí. Ẹ̀wò yẹn tó rọ́ tẹ̀lé yìí nìkan wá. Tùràkì kèrí gbọ̀nà mi. àbí ìyá àbí ibi à ń tàṣe rí àyà àbí. Àtàsí rí. àbí ìyá àbí ibi à ń tàṣe rí àyà àbí. Níjọ́ tó bá ti fẹ́ gbomi lójú mi lọ máa ń kí ọ̀rọ̀. àbí àǹtà orin wà ní àbí àǹtà àbí. Gbẹ̀dẹ́nu kọ́ ẹ̀. Ẹ má bínú. Ó yẹ kí n lọ. Gbẹ̀dẹ́nu pẹ̀lú sí wà sí òun ráàyè dáhùn. Á sọ gbèsè rẹ̀. àbí ìyá àbí ibi Gbẹ̀dẹ́nu bàbá kọ́. àǹtà sì rí àyà àbí. Á kàn án náà nù. àbí àǹtà orin wà ní Ta ló bá wá? àǹtà àbí. Ta ló bá yẹ sákìrà wá? Ọmọ àlùbáríkà bá wá. Ọmọ àlùbáríkà. Àdúrà Tùràkì. 50,000 naira ni. àbí Mo lọ sẹ́kì tẹ́ kúrò sí. ìyá àbí ibi Sákìrà kékeré ni. Àgbàdo àti wọn dúró pọ̀. àǹtà sì rí àyà àbí. Àbí kò sì sí ìjà bẹ́ẹ̀. Ìyá tí o kọ́ dábúrò yín lónìí àbí ìdá yín lò. Èyí tẹ́ bá ń mú ni. Ìdá yín lò papọ̀. Wọ́n á dàlá. àbí Orí ya ìfapò. ìyá àbí Orí rẹ̀ fapò. àǹtà sì rí àyà àbí. Owó tí ń lè dà. Bàbá mi ló kú ya ẹ mú wa. Tálẹ̀ yẹn síbẹ̀ o. Àbá tó máa dààmú kọ́sẹ́nà níta jọ ní wàá gbowó lọ́wọ́.